wọ́n pàwọ̀dà nínú ọ̀gán wọ́n kó wọ́n bọ́ àwọ̀ ẹranko lẹ̀ wọ́n gbáwó èèyàn wọ̀ bọ́ bá rí wọn láàrin jù tó rò pọ́mọgé lórí tí ẹ bá ọ. so gẹ́lẹ́bẹ̀ ó náà làwọn ọ̀daràn yìí náà ni wọ́n ṣe tiwọn. ọlágbára díẹ̀ o. so now kíní ọ̀hún ti wá kàn wá ó ti ṣẹ́wó mọ́ wa lára kọ̀ọ̀ká tẹ́lẹ̀ là ń wí Gàmbàrí pa Fúlàní kò lẹ́jọ́ nú là ń sọ Gàmbàrí ti wá pa Fúlàní báyìí ó ti lẹ́jọ́ nú o ṣé mo sọ fún yín pé àwọn ọmọ lọ́gbọ́rọ́ náà làwọn ọmọ tí wọ́n ń dán kíní ọ̀hún wò tí wọ́n wò á lábẹ́ ọ̀hún ọmọ ọdún 17 méjìdínlógún lágbègbè ibì kan pínlẹ̀ Ọ̀yọ́ àwọn ọdẹ kan kóra wọn jáde wọ́n yínú gbó káàkiri wọ́n rí múnú àwọn Fúlàní nínú gbó àárín ìgboro ti ìpínlẹ̀ Ọ̀ṣun àárín ìgboro ti ìpínlẹ̀ Èkó àwọn ọlọ́pàá tó mú àwọn kan náà ó dàbí pé àpò gbàdo ni wọ́n fi kó èké ni wọ́n fi kó magasin ni wọ́n fi kó ẹta ntí wọ́n mú lóṣogbo bẹ́ẹ̀lì tí ẹ̀ kìkì ọta ni ẹ̀rín Yorùbá sì ń pa mí ojú Yorùbá ò ta mí ọ̀rọ̀ tó délẹ̀ yìí ìyá mi ni máa ń sọ̀rọ̀ kan gbàgbọ́ àwọn alẹ́ ọ̀jẹ̀ mú kò mí ẹ̀ mo ẹ̀sẹ̀ mọ ìtumọ̀ mú kò mí ní báyìí àti ń jẹ mú kò mí gbogbo ìlú ọ̀fararọ àwọn èèyàn ń sá gìlàgìlà káàkiri àná lé pọ̀ tí làwọn èèyàn lọ mọ́ ọmọ wọn léèwé mo wá ní wọn lógun ń bọ̀ ọmọdé ní ọ̀dọ̀ ìyá àgbà ló wọ́n sá lọ ńgbà tán lógun ń sì máa sá lọ́dọ̀ ìyá àgbà sí wọn lógun ò ní dọ́dọ̀ ìyá àgbà ni ẹ lọ mọ́ ọmọ léèwé tó mú ọ wálé. Mr. Temi Adeleke, God bless you ẹ kí mi káàbọ̀ pẹ̀lú sticker mi ní wáyé wọn lógun ń bọ̀ ọmọdé ló wọ́n sá lọ́dọ̀ ìyá àgbà sógun ò ní dọ́dọ̀ ìyá àgbà ni ẹ̀yin ìyá àti bàbá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi káàkiri apọ̀rọ̀ yìí lọ́wọ́ ẹ̀ ọlá àrónú kékeré la pé kéèrà mọ́ ó ti di gànà kó aṣọ ọ̀fẹ́ ká mọ́ o eléyìí táwọn olórí wa àwọn olóṣèlú tí wọ́n fi wá takáìtì tán fi bá wá play game tán fi wá play politics ó tó àṣẹ lóòótọ́ àṣẹ mi ò kì í sòmùgọ̀ àsọ̀bọ̀ mi ọ̀gọ̀ mo ti ń sọ láti 2019 sí 2020 pé solution kankan ò sí fún wa ju pé ká fi ìdájọ́ sọ́wọ́ ara wa ká fúnra lára wa jáde ká gbéná kó àwọn karamba níwọ̀nyí lójú Ọlọ́run bá mi ń gbọ́ gbogbo òlú làwọn èèyàn ti ń jáde wọ́n jáde tajàtajà ní ajá rẹpẹtẹ mo ní ọ̀rọ̀ tí ìbójúgun ló lòun ò lẹ́ràn ẹni ọkà sọ tí ń fẹ́ nà oró tí ìtọ́ lára já ni ọgọ kánká sí gètègé sọgọ mi ń gé oró ọ̀tọ́lá múró bá tọ́lá kò ní fọ ẹ̀ nà yọ pariwo ẹgbà ń wo ọkà sọ ń wo àwọn tó lápòrò lè wọ́n rí bíbá gbé jáde àwọn kìnìún ọ̀mú kékeré o Fúlàní fẹ́ gbalẹ̀ wa and that is their mission wọ́n fẹ́ lé wa kúrò ṣé ẹ gbàgbọ́ pé kò sí nǹkan kan ní South West kò sí nǹkan kan ní Nàìjíríà nísìnyí ebi kárí ìlú ìṣẹ́ kárí ayé kò sówó nígboro mímọ̀ bọ́ yọ́ dọ́dọ̀ tí ó dọ́dọ̀ tiwa kò sówó nígboro mọ́tò ti lẹ́sẹ̀ ẹ gbádùn mi kò sówó nígboro mọ́tò ti lẹ́sẹ̀ wọn bá àwọn tó bá lówó ni yóò jìfà lọ́wọ́ báyìí so ìrànkáàrọ̀ òjíire ẹjá ṣera wa lójú la lákàn fi sọ́rí
God bless you sir, God bless you ma. ẹ jẹ́ àṣírà wa, ẹ jẹ́ àṣì ọ̀rọ̀ yìí lójú la lákàn fi sọ́rí. ẹ jẹ́ àmúra bí ẹni tó fẹ́ jagun. ẹ jẹ́ ká wà very very careful, ká sì wà very very alert. lónìí àtàná nìkan ọ̀pọ̀lọpọ̀ la ti rí mú. Like I said, ntọ́ba mu tí ò fi sówó ní south west àwọn ará òkè ọ̀yá máa feel it. ntó tí wọ́n wá sí south west lẹ ti ń gbọ́ yìí o. bọ́ bá jẹ́ pé wọ́n fẹ́ fìjà gbalẹ̀ mission wọn nìyẹn, kì í sàsìkò ni wọ́n fẹ́ execute ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n ebi ló tì wọ́n jáde. For now wọn wàá mọ̀ wípé ikú wọlé ahoro bá ń sá ni, òfò ìsẹ̀ntì òní, ewúrẹ́ wọlé àpọ́njùrù fẹ́fẹ́ kí làpọ́n rí jẹ tí ó gbọ̀n ẹlẹ́dẹ̀ran. àwa tí wọ́n wá bá ojú ọlọ́run là ń wò bí oko ajá alájá, ojú ọlọ́run ojú ọlọ́run ojú ọlọ́run ojú ọlọ́run. àwọn tí wọ́n wá dógò tí a lọ́rùn wọn ò tún máa gbé alọ́mọ, gbé àwọn àgbàlagbà kéwèkéwè sàgbàgbà, wọ́n máa fi búrẹ́dì kó alómi ọbẹ̀, wọ́n máa gba ransom lọ́wọ́ wa, àfi káwa gbó jiyàn gbé ká gba ransom. lélẹ̀ ìta àjọ kò mọ́ yìí o, báwa gan bá rí yanjú gbé ká gba ransom o. reality lẹ́ ń gbọ́ látẹnu mi. Fúlàní tó fẹ́ jẹ́ agbésẹ̀ bá a bá rí wọn kó káwa gbó béèrè ransom lọ́wọ́ ẹbí wọn, but lo and behold bá a bá béèrè ransom akànfò àfi wàhálà wa ṣòfò ni. san lẹ́bí sáwọn lẹ́yìn tí ó béèrè wọn, ṣé wọ́n lẹ́yìn tọ́nà ní wọn, ṣé wọ́n ní nǹkan kan tí wọ́n pàdánù. ẹ̀ sà, ṣé wọ́n ní tí wọ́n pàdánù. ṣé nẹ́tíwọ̀kì yóò tún dára ní kí ló dé. ok so kẹ́ni tí mo gbìyànjú àti sọ n kò sì ní dání lágara, mo kó information wá ní o lórí ìṣẹ̀lẹ̀ tí ń ṣẹlẹ̀ nílẹ̀ káàárọ̀ òjíire. láàárọ̀ ìròyìn tá a kọ́kọ́ gbọ́ ni pé wọ́n jí, kó tiẹ̀ tó di pa àti ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ gan, àwọn kan pé wọ́n jí àbúrò Adelabu gbé, wọ́n jí ìyàwó àbúrò Adelabu gbé pẹ̀lú àwọn ọmọ Adelabu mọ̀ òwe ọmọ Adelabu bò ń bò lẹ́ẹ̀tì rí wọn, ń bò lẹ́ẹ̀tì láwọn eléyìí ń tòsí, bọ́yá lẹ́ẹ̀fì rí wọn sójú tẹ́ ìdàgbà tẹ́ ìdògbò, àfi wọ́n bá ń ṣe wedding lókù ẹ̀ lè rí picture wọn bá fẹ́ ṣe graduation ọmọ Adelabu ẹ̀ ṣe wá dàmọ̀ nígbà tí wọ́n wálé ọdún, wọ́n bá wálé ọdún ṣe ráàyè dénú ilé wọn, ẹ̀ nímọ̀ bọ́ wọn wálé bí ọ̀ wálé. àwọn eléyìí mọ̀ tí mo poro tọ́mọ̀, Ọlọ́run ti sọ̀rọ̀ lájẹná fún wọn kó ṣe fáwa náà lókù, àwa náà nípa san gbogbo ẹ̀gbó mọ́ lórí. So like I said, kò sówó nílùú mẹ́mọ̀ bọ́ yẹ fílẹ̀ ní money, ṣùgbọ́n bí o ti sówó lóhun ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ti wálẹ̀ ló ti less. kí wàá ní ká ṣe nílẹ̀ Yorùbá ńlá ti sáré káàkiri, ọmọ jẹ ọmọ òmu, kì í ṣe lókè ọya o, kò sẹ́ni tí ń sáré ntọ́mọ jẹ tọ́mọ òmu o. mbókété bá ti dàgbà kọ́ dáléyà ní tọ̀dọ̀ wọn, ọmọ 16, 17, 18 ni wọ́n ń ṣe bandit káàkiri. so kí ni tí mo gbìyànjú àti sọ, ẹ̀já gbọ́rọ̀ tìmẹ̀kọ àfọ̀n, ọ̀rọ̀ tìmẹ̀kọ àfọ̀n yóò tí ì tọ́sẹ̀ kan tí mo sọ o, àbóyè pọ́sẹ̀ kan kì í pọ́sẹ̀ kan o. so now wọ́n mú kan ìyẹn ọlọ́jọ́ wa rẹ̀ fún sọ́jà orúkọ rẹ̀ a máa jẹ́ Bàkákà Bùkárì, ọmọ Iswap ni. ọ̀rọ̀ àgbẹ̀ láwọn ibì kan ọwọ́ àwọn sọ́jà dùn lẹ̀ ń bẹ̀, ọwọ́ àwọn sọ́jà dùn wọ́n ń bẹ̀ lọ́wọ́ ànàbọ̀ òkè ó ló ń sọ̀rẹ́ńdà, ó ló ń sá kúrò ní kámpù àwọn Iswap ni. pé so wọn ò dára, wọn ò sẹ́gbẹ́ ẹgbẹ́ Iswap mọ́ o, òun fẹ́ dà tún bí. ẹnìkan wá ń béèrè wípé ṣé ká dáríjì? mo ní gbogbo àwọn tí wọ́n ń dáríjì yẹn yìí òfò ni wọ́n ṣe o, wọ́n ṣòfò ọ̀sán, wọ́n ṣòfò alẹ́ lágbára Ọlọ́run, because afárígún
ayẹ̀sọ́ ọ̀sìn agẹ kànàkànbù àti òru afárùnmú agbe ó wá dorí ẹ̀ lulù ẹ ní abẹ òmú mọ́ ẹjá pọ̀n bọ́bájọ́ ọmọ yahoo ni àápè ó di dandan gbà tó bá dé ọgbẹ́ tó bá dẹ́wọ̀n o nǹkan bọ́bá jẹ́ lòmíì lọ jalè ẹ pé kí wọ́n kí táyà bọ́ lọ́rùn kí wọ́n fi pẹtiró sí kí wọ́n dáná sí àwọn eléyìí tí ń jìyàn gbé tipẹ́tipẹ́ o wọ́n ti dá ọ̀pọ̀lọpọ̀ èèyàn lóró o wọ́n ti pọ̀ ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́kùn o nígbà tẹ́ ẹ sì mú wọn ẹ ṣe kún wọn wẹ́lẹ́wẹ́lẹ́ lè wá ní pẹ́pẹ́sẹ́ o ẹ fẹ́ dáríjì wọn ẹ fẹ́ rehabilitate wọn wọ́n ti mú lọ rehabilitation center rádàdà bá ṣe ń bá káàkiri lórílẹ̀‐èdè Nàìjíríà nù o ìpadàbọ̀ tiwọn náà níbi táwọn náà ponú sí àwọn tí ń dá wọn lẹ́yìn ló yẹ kí wọ́n máa padà kan yín mọ́ kí wọ́n jẹ́ kán fìlì yìí tiẹ̀ because lójú ìwòye tèmi irú àwọn èèyàn wo ní í ṣe olórí wa náà yes mo wí bẹ́ẹ̀ irú àwọn èèyàn wo ní darí wa bóun náà ṣe ń ronú ta ní bá wọn ronú ẹ má bínú ẹ dákun ẹ bá mi pé program yẹn láàrin ìṣẹ́jú kẹjọ àwọn yòó tí ì wọlé dáadáa ẹ má bínú torí tèmi kọ́ torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́rọ̀ yóò ṣe láǹfààní gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe bọ̀ wọ́n wá ní wọ́n jí mọ̀lẹ́bí Adélábù gbé astagafula kọ́lọ́run dáríjì mi mo ní Ọlọ́run ṣeun yes ọgbọ́n dáadáa lẹ́nu mi gbólóhùn tí mo wí ni pé Ọlọ́run ṣeun ẹ̀ tí wọ́n bá wò mí tí wọ́n bá èmi ọmọ bá yín fọ̀rọ̀ pamọ́ ìdí tí mo fi sọ pé Ọlọ́run ṣeun ni wípé at least ọkàn àwọn èèyàn tó nífọ̀n tó lè kanna náà káwọn náà fìlì yìí tìyẹn díẹ̀ yes àwọn tí ó jẹ́ kí náà wà lórílẹ̀‐èdè Nàìjíríà tán jẹ́ káwọn sanwó náà tà san kí náà kúnnú ilé wọn kí nǹkan bọ́ sáwọn lẹ́sẹ̀ káwọn náà fìlì ẹ̀ díẹ̀ àwọn tó wà lóyún minister of transportation nǹkankan gbogbo àwọn tí ń gba owó kọ́ńtrátì tí wọn ò ṣe títì dáadáa kí táyà tiwọn náà fọ́ kí mọ́tò wọn wọ gbó kán mọ́ kú káwọn náà fìlì ẹ̀ gbogbo àwọn tó politicize insecurity ní Nàìjíríà kí wọ́n jí wọn gbé kí wọ́n jí àwọn wọn gbé kí wọ́n jọ ọmọ wọn gbé kí wọ́n má pa wọn o kán sanwó rọ̀gùrọ̀gù kán fi béèlì ara wọn káwọn náà fìlì ẹ̀ yìí sàwọn nìkan la kúyà yìí sàwọn nìkan ni kíní ọmọ dọ́dọ̀ wa káwọn kó dọ́dọ̀ tiwọn náà díẹ̀ pápápá ẹ̀bí Adélábù ti yá sáré issue statement ń gbé káwọn èèyàn calm o káwọn èèyàn calm so àwọn security agencies wọ́n ń gbègbèsẹ̀ lọ́wọ́ wọ́n ń sapá wọn lọ́wọ́ mo ní ilẹ̀ sọmọdé oko ló ń láyà ọmọrí kó ọkọ ti ràn mọ́ ń jẹ́ ọkọ ti kú ló ń wọ̀wẹ̀ ilẹ̀ sọmọdé oko ló ń láyà bí ọba láyà kọ́ sí yọ̀ wọlé ni náà security agents ọba wà on top of it ńlẹ̀ bá sọ tẹ́lẹ̀ so lóòótọ́ àwọn èèyàn kan pé ó wà political ìbá wà nonsensical ìbá wà nonsensical káwọn náà tiẹ̀ fíìlì ẹ̀dí ẹ̀sẹ̀ Adélábù olórí méjì tíṣà tí wọ́n bẹ́ lọ́rùn tí wọ́n dú lọ́rùn kò lórí méjì ọmọ àbúrò Adélábù olórí méjì àwọn akẹ́kọ̀ọ́ tí ń bẹ́nu gbó olórí méjì àbúrò Adélábù olórí méjì principal ilé ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ kò lórí méjì káfígun dígun ìtì tá ń fìlì ń káwọn náà fìlì ẹ̀ díẹ̀ kán mọ̀ wípé ọ̀run sunkún ẹ̀ lójò ń rọ̀ sómi ojú ọ̀run ọ̀sáráyé lóore ni orí kí la rí jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú wa I don't know mọ̀ bọ́yẹ̀ yẹn àgbààgbà lè sọ fún mi kí láǹfààní tá a jẹ lọ́dọ̀ àwọn olóṣèlú ewúrẹ́ wọn ìgbà tí election bá ń bọ̀ lójú ọ̀nà wọ́n ó di primary ní ìdìbò lùgì ara wọn kó lè yà báyìí wọ́n ti ń dì káàkiri
eléyìí tó kan àwa mẹ̀kúnnù ìlú kò tó nǹkan kan bẹ̀ pápápá ẹ má jẹ́ ń gba táìmù yín ẹ má gbàgbé o pé mo nílé kan tí mo fẹ́ tà ní GRA extension 3-bedroom flat ni ó wà gated bọ́ọ̀ wà ń bẹ̀ wọ́n ti parí wọ́n ẹ̀ṣẹ̀ parí ẹ̀ ni ẹnìkan kò tí ì gbé bẹ̀ rí ilé lọ́tún ilé lẹ́sì ilé wájú ilé lẹ́yìn ilé tí wà láyìíká bẹ̀. mo ṣàfihàn fídíò ẹ̀ nú àwọn ètò tí mo ṣe tẹ́lẹ̀ tó bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ sí tẹ̀fẹ́ gbé GRA extension ẹ jẹ́ á sọ̀rọ̀ lórí WhatsApp 45 million naira ni o ẹ jẹ́ n surprise ẹ̀ fún yìí o 45 million naira ni and direct from buyer ni kò sí intermediary kò sí pé kíní kan ṣẹlẹ́dẹ̀ ń pàkọ́ n ò sì ní fi ṣíṣì le n ò sì ní gba commission lọ́wọ́ yín débi tí wọ́n gbà kọ́ mẹ́kì so price tó máa lọ nìyẹn 45 million naira bákan náà mọ́tò ń bẹ́ńlẹ̀ o Benz C300 Benz CLS 550 Toyota Corolla Sport Range Rover Sport Lexus RS 350 èyí tó bá wù yín bẹ́ẹ̀ ni ẹ kówó ẹ̀ wá náà pápápá ẹ jẹ́ ká kọ́kọ́ lọ sí táwọn ọ̀rẹ́ mi tìpínlẹ̀ Ògùn ẹ gbọ́rọ̀ o. Akọ àtàrà lórí kan ní mẹ́kọ́ àfọ̀jísì fi ó ń bọ̀ ó ti dé báyìí o fídíò tí mo fi ránṣẹ́ ìpẹ́ láwọn píṣọ̀ yìí àwọn OPCR tí wọ́n mú ní mẹ́ẹ̀kọ́ ní ọwọ́ sọmọ́rọ̀ lẹ́yìn ẹ̀ so investigation ti ń lọ lórí wọn gbọ́dọ̀ ṣe wáyé àwọn messenger àwọn kidnapper àwọn bandits aṣọ sójà náà wọ̀ according to the report tí wọ́n wá lọ change sí aṣọ yẹn nínú igbó náà káàṣì wọn ní ìmẹ̀ẹ̀kọ́ ní D17 lẹ́yìn D17 nínú igbó náà ti mú wọn nǹkan pressure ti wá o nǹkan ti wá o ẹ jẹ́ ká fi even though gan èmi gan alára lẹ́yìn mo wà lórí ọ̀kadà mo suspect àwọn kan báyìí tí mo gbé yẹn báyìí yẹn ò ṣe kíní dáadáa if not ó yẹ kí n lè trace wọn. problem tá a mọ nínú yẹn gbogbo àwọn tí mo rí wọn máa ń ní excuse wọn ò lè ṣe kí wọ́n má ní kíni kí wọ́n má ní excuse báyìí tó gbé dání kò ṣe dáadáa àwọn tèkìtì náà ní báyìí táwọn fẹ́ fi ìgbà táwọn fi débẹ̀ wọ́n ti kọjá ọ̀dọ̀ àwọn sọ́jà tán bá ti wá kọjá ọ̀dọ̀ àwọn sọ́jà sọ́dọ̀ àwọn sọ́jà lòpin ilé ayé sọ́dọ̀ wọn lòpin ilé ayé ok ẹnìkan béèrè ọ̀rọ̀ kan ní comment section wọ́n ní mi ò sọ yé àwọn káàsì yẹn now Benz C300 yẹn 2015 model ni Toyota Corolla Sport yẹn 2016 model Lexus RS 350 2018 model yeah Range Rover yẹn nìkan ni mi ò fúgbọ́ ara mọ́ yíyà ẹ̀ yeah God bless you so now n tí àwọn tìmẹ̀kọ́ àfọ̀yín ṣe tó bí mi nínú jù àwọn OPC reform àwọn ní OPC reform àwọn ló rí wọn àwọn ló mú wọn tàbí àwọn ni wọ́n mú wọn lọ sọ́dọ̀ wọn kí ni ṣe wà lẹ̀ Yorùbá ṣé kò sí ọ̀nà tàbí lè ṣe hyperbole ni hyperbole simile metaphor hyperbole kò sọ́nà tàbí lè ṣe hyperbole ṣe dandan ni ká capture everything sínú fọ́nrán ni ṣe dandan ni ká ṣàfihàn kí ló dé ẹni wọn pé wọ́n ń pààrọ̀ aṣọ ẹ ti mọ̀ pé àwọn èèyàn táwọn wá lélẹ́yìí nílàbọ̀rọ̀ tó máa torí Ọlọ́run nílàbọ̀rọ̀ tó máa polongo káàkiri torí Ọlọ́run at the end of the day kí lélẹ́yìí ẹ fáwọn ọlọ́pàá lọ́wọ́ àbẹ́ máa release wọn níbi tẹ́ ẹ gọ̀dé ẹ mọ̀ pé àwọn eléyìí ti rójú yín àbí ẹ mọ̀ pé wọ́n ti mọ bí tẹ́ ẹ mú wọn lọ àbí bó bá wá dọ̀là tán bá sọná sí ọ́fíìsì OPC àrùyàn ọ̀hún how will you feel bó o lẹ́ ṣe ṣe kí ni tẹ́ tún ṣe because ọmọ ọ̀gbẹ́ni ọmọ kù kí ni yára pọ̀ ọmọ bí àgọ̀ ndó làwa Yorùbá dà báyìí náà torí Ọlọ́run kò yé mi àgọ́ ara wa ń peléke sí ni
ó kàn increase sí lójoojúmọ́ ni lọ́gbọ́n àtinúdá mọ́ wọn bàbá wa ló sì lọ́gbọ́n àtinúdá wọ́n jogún ẹ̀ lẹ̀ fún wa wọ́n fi ilẹ̀ fún wa àwa la ṣàmúlò ẹ̀. OBCR àwọn olórí wọn nù gbó tí wọ́n ń pààrọ̀ aṣọ. sáà ní nǹkan kan mọ́ ni kò sí ìtẹ́ ilé fira wọn lára tẹ́gbẹ̀ẹ́ kí wọ́n máa lọ àdélékù wọn perú ẹ̀ sẹ́nà káàrọ̀ òjìrì ò lágbára kankan máa bí sámẹ́nu kúrò lórí ọ̀rọ̀ ṣẹ̀ṣẹ̀ náà ní nǹkan tẹ́ fi kàn wọ́n lára tẹ́ fi gún wọn lára tí wọ́n dárin ẹgbẹ́ wọn tàbí tán ò nílé délé tí wọ́n kú sójú ọ̀nà torí ọ̀tá lílé yẹn ti mọ̀ kàtígóríkálì pé àwọn tẹ́ ń wá lílé yìí àwọn tá à ń sọ lílé yìí ó dìgbà tán bá tó jẹ́ àwọn ọmọ yín kó lágbára Ọlọ́run nǹkan aburú ò ní ṣẹlẹ̀ sí ní mẹ́kọ́ àfọ́n o bó bá ṣẹlẹ̀ èmi Àkàndá Kòǹkò ò ní sọ́npa ẹ̀ torí Yorùbá ní bọ́lọ́n bá ti fọ̀tá ẹni hàn ní abùṣebùṣe Ọlọ́run fọ̀tá yín hàn yín fúnra yín lẹ tó rìlíìsì ọ̀tá yín ẹni kọ́ lọ túnra mú sọ yẹ kọ́ ọmọ tí wọ́n pè ní nígbà tó ọmọ tí wà ò pé sọ yẹ káwọn onísinmi gbà táwọn onísinmi OPCR ṣé wọn ó tilẹ̀kùn mọ́ ọmọ Fúlàní mẹ́ta mọ́jú wọ́n fẹ́ fà àwọn ọlọ́pàá lọ́wọ́ ni ọlọ́pàá ó dẹ̀ sọ fún pé kò sí ẹ̀sùn kankan táwọn fi lè detain wọn àwọn SARS kan lè mú ọmọ yahoo kí wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ kí wọ́n lọ dọ́gbọ́n pa síbì kan kò sẹ́ni tó lè mú ajínigbé kó lọ yanjú ẹ̀ síbì kan ẹ mọ́ Àkàndá Kòǹkò ní kọ́ ní nǹkan kan mi ò sọ pé ẹ ṣe nǹkan kan o wàhálà tí yín nìyẹn o nǹkan mú lóṣogbo náà ariwo pọ̀ jù àwọn àgbà yà náà ń pariwo ẹ má jẹ́ ọ lọ o kò gbọ́dọ̀ lọ o kò yẹ kẹ́ ẹ jẹ́ ọ lọ o máa wò pé àwọn èèyàn wo làwọn èèyàn báyìí torí Ọlọ́run ṣé káàrọ̀ òjìrè ń gọ̀ sí ni àbá ń gbọ́n sí àwọn èèyàn mìíràn wá wá ni o wọn ò bá eré wá o kò ṣeré Moscow ni wọ́n ń sọ o ọ̀dà. Rasi tí wọ́n pè wá nísinsìnyí wọ́n pè sí ọ́fíìsì àwọn OPCR nísinsìnyí tá a sáré lọ́wọ́ lẹ́yìn D17 so wọ́n change aṣọ so àwọn náà wọ hand glove yìí àwọn náà wọ hand glove sọ́wọ́ yìí. ǹjẹ́ rí hand glove tó wà lọ́wọ́ wọn skeleton náà yà sí àwọn hand glove tán yà skeleton sí orílẹ̀ tí Michael Jackson fi jójó trailer yẹn ní gbogbo wọn wọ̀ sọ́wọ́ ẹ̀rí aṣọ tán gbà o ojú iná tó ṣe ń kó sínú nylon padà wọn kò ta láti fi hàn lójú kámẹ́rà wọn tó kó nu nylon padà ẹ gbà lọ wọn kò sẹ́ńtọ́ láyà tí ó gbà lọ wọn tí ó gbé Daniels exhibit OPCR náà operate gẹ́gẹ́ bí ẹni tí ò tiẹ̀ mọ nǹkan tó kàn a kàn rìkọ́ọ̀dù fídíò àdẹ̀ post ẹ̀ sórí social media fídíò táwa post sórí social media kí lẹ ní ká fi ṣe ará Abẹ́òkúta ni kó wá gbèjà yín ní mẹ́kọ́ àbára Àlárò ni kó mọ sáré bọ̀ àbára Ìbàdàn ni kó wọ́n mọ sáré bọ̀ I don't know. àwọn náà wà ń lọ sọ́wọ́ ẹ ṣífìlà yín ṣífìlà yín wọ́n ní kí wọ́n ṣífìlà gbogbo wọn náà ṣe ọlọ́run wá sí wàhálà ọmọ 14 years wà láàrin ó ṣe ṣe kó jẹ́ àwọn tó ń lọ oúnjẹ fáwọn èèyàn wọ̀nyẹn rèé o àbí kó jẹ́ náà. ọ̀ǹgbọ́ dẹ̀ òpònú ayérada ó tún ló ṣeé ṣe ẹlẹ́rìí wọn ń chẹ́ǹjì aṣọ kúrò nínú camouflage sásọ gbóró wọn bá ara tí wọ́n rà tán tó bọ́ sẹ́yìn inú gbó wọ́n tó kó sínú camouflage padà dẹ̀dẹ̀rìn ayérada òpònú ayérada tó sọ wípé ó ṣeé ṣe kó já àwọn tó fẹ́ ra oúnjẹ fáwọn onísùmọ̀mí akínní ìmúnúròyìn ọmọ ọ̀gbẹ́ni ọmọ kú. ọ̀nà àwọn hand glove ló wà lọ́wọ́ lọ yìí aṣọ tó ń change nílẹ̀ aṣọ tó ń wọ̀ tó ń change nílẹ̀. àgbàlagbà ní sọ̀rọ̀ ńlẹ̀ lẹ́yìn o ẹ máa send ẹ̀ sí platform ẹ máa send ẹ̀ ńgbà tán wá send ẹ̀ kí wá ló wá tó kù.
kò sáyè láti fídíò fara gbòòrò ẹ̀yin àgbà amúmímúra wí tẹ́ wá sí fídíò náà lé kí ni ìtumọ̀ fídíò tẹ́ ṣe dájọ́ wà tẹ́lẹ̀ sí fáwọn ọmọ ẹ̀ mọ́ sáré ojú àánú wa náà lọ́pọ̀ tó bẹ́ẹ̀ àbá ìmọ̀ nǹkan tó kàn àbí ojó ìbẹ̀rù wọ́n bá dẹ̀ lẹ́ẹ̀ láyà ẹ sọ pé ẹ láyà. City wọ́n pè wá ní. ẹ lọ́wọ́ àbí jókòó jọ. wọ́n ti wọ́n kó láti ìwòye àwọn ọ̀dọ́mọkùnrin wá sílẹ̀ kọ́ wọ́n lọ́wọ́ lọ sí ọjà wọlé sí wáyé sẹ́yìn 17 wọ́n láti máa change aṣọ lọ́wọ́ mọ́ sí ọ̀fọ̀ wọn lábẹ́ wọn tẹ́lẹ̀ láàrin wọn níjọba ilé ẹ̀kọ́ àfọlùkù state wọn dáwọ́ dúró láàrin sí investigate àwọn náà ń jẹ́ aṣọ wọn. now ọ̀gá wa OPC reform tó lóun ó láwọn làwọn dá wọn dúró àwọn làwọn investigate wọn investigation kí ni wọ́n ṣe ok ti Adébáyọ̀ Adélábù àbúrò rẹ̀ gangan yẹn kidnap of Chief Adébáyọ̀ Adélábù's sister and her twin sons family appeals for calm as security agencies commence investigation. The family of Chief Adébáyọ̀ Adélábù, former Minister of Power and leading gubernatorial aspirant of the All Progressive Congress APC in Oyo State, wishes to formally confirm the unfortunate kidnapping of his younger sister, Mrs. Olaidebu Sayo Adegoke John Paul, alongside her twin sons, Peter and Paul, in the early hours of Wednesday, June 3, 2026. Mrs. John Paul, age 43, was reportedly abducted by armed gunmen at about 7:30 a.m. while on her way to drop her children at school in Ibadan. The abductors also forcefully took away her 12-year-old twin sons, who were with her at the time of the incident. Mrs. Olaidebu Sayo Adegoke John Paul is the youngest of the 5 children of Mrs. Olufunmilayo Adegoke Adelabu. Until her voluntary retirement last year, she has served meritoriously at both the Central Bank of Nigeria and First Bank Pension Consortium. Over 43 years. Over 3 years, he retired. At 43, it is the Central Bank of Nigeria. At the First Bank Pension Custodian, for 3 years. It's okay. She has served, okay. Following her retirement, she relocated to Ibadan with her children while making preparations to eventually join her husband, Mr. John Paul, who had earlier relocated to United States of America. As you could see, remember Tijaja Mbonu, if you don't want, what you was saying, Ibadan, again. Immediately the incident was reported, all relevant security and law enforcement agencies were duly contacted. We are pleased to confirm that security operatives have swung into action and preliminary investigations have commenced in earnest. Efforts are currently ongoing to ensure the safe rescue of the victims and the apprehension of those responsible for this heinous crime. Chief Adébáyọ̀ Adélábù and the entire family are deeply distressed by this tragic development, but remain hopeful and confident in the capacity of the security agencies to secure the safe release of Mrs. John Paul and her children. The family respectfully appeals to members of the public to remain calm, avoid speculation, and refrain from circulating unverified information that may jeopardize ongoing security operations. We also solicit prayers and support from well-meaning Nigerians during this difficult period. Ẹlẹ́rù ní ó gbé nǹkan ẹ̀ ẹ̀yin ní gbàdúrà fẹ́ bí yín kálukú ní gbàdúrà fẹ́ bí ẹ̀ àwọn tí wọ́n jí kó nínú tán jí kó lè ṣẹlẹ̀ wọn ò sọ fún fámìlì yín kan wá bọ̀ gbàdúrà Adélábù ti lọ kí wọ́n bẹ̀. So Ọlọ́run ṣe wọ́n ní rírí o Ọlọ́run ní jẹ́ kẹ́nìyàn kó rí jàǹbá o. So okay, well-meaning Nigerians during this difficulty period. Agbájélówó bàbá ẹ̀ lóògùn fáfà ní ẹbí wọn nìkan ni o kò sẹ́ńtì kò ní tọ́kẹ́ nìkan kan pẹ̀lú ẹbí ẹ̀ nìkan kan o. We further urge anyone with useful tó bá jẹ́ àwọn tálíkà bí mẹ̀kúnnù nísìn àwa náà ó sàrí àásùbà wọn torí ẹgbẹ́ yẹn lẹ́yẹ wọ́tọ̀. We further urge anyone with useful information that may assist security agencies in their investigation to promptly report such information through the appropriate channels. The family will continue to cooperate fully with security authorities and will provide further updates as events unfold. Thank you. Signed, Comrade Femi Awogboro, Media Aide to Chief Adébáyọ̀ Adélábù, June 3, 2026. Ọlọ́run ṣe wọ́n ní rírí
Ọlọ́run jẹ́ kí gbogbo abiyamọ jèrè ọmọ wọn lágbára Ọlọ́run. All right. Express road. After Onígàrí, ẹ wò bá Fúlàní ṣe yìnbọn fún ọ. Ẹ wò Fúlàní wọ́n ṣe yìnbọn fún ọ. Ẹ wò mọ́tò rẹ̀, wọ́n ti pa dírẹ́fà, wọ́n ti pa ní tó wa mọ́tò. Lagos Ìbàdàn Express road. Fúlàní ni ó ní Fúlàní ló ti gbéyàwó ẹ̀ lọ. Ẹ wò dírẹ́fà ni wọ́n ti pa. Wọ́n ti pa dírẹ́fà yẹn sínú mọ́tò. Ẹnìkan náà kú lẹ̀lẹ̀. Ọkùnrin tí ń pariwo ń tiẹ̀ wọ́n bá gbẹ́sẹ̀ kan dúró, wọ́n ti yìnbọn fún lẹ́sẹ̀. Wọ́n ti yìnbọn fẹ́ ẹlẹ́ni lẹ́sẹ̀. Kò sí ìròyìn rere kan tó ti Nàìjíríà wá lójúmọ́ mọ́. Ìròyìn aburú, ìjínigbé, ìfẹ̀míṣòfò, wọ́n ti káwọn ọmọ kan o, wọ́n ti já àwọn èèyàn kan gbé o, wọ́n ti lọ kọlu àwọn kan o. Ìròyìn tá à ń gbọ́ lójoojúmọ́ nù. Ọjọ́ wo láàsìmí eléyìí torí Ọlọ́run? Ìjínigbé every blessed day. Àwọn Fúlàní lónìí, Fúlàní lọ́la bí ẹ̀kún àpọ̀kọ jẹ. A dẹ̀ ń rí wọn o, a dẹ̀ ń gbọ́ wọn o, a dẹ̀ ń fura sí wọn, a dẹ̀ sọ kankan. Bí orin Orlando Ọ̀wọ̀, mo ti dé, mo dé sí wọn lọ́rùn rẹpẹtẹtẹ, wọ́n ti dé, wọ́n dé sí wa lọ́rùn rẹpẹtẹtẹ. A jẹ́ mú kò mí ẹ̀. Wọ́n ti pa dírẹ́fà ilé ìbẹ́ o, wọ́n láftọ̀ Onígàrí, n ò lè play ẹ̀ mọ́ o, mi ò lè play lẹ́yìn mọ́ o. Now, nílùú kan ní Gombe, ọgá mi sọ pé gbogbo àwọn ọkùnrin wọn ló ti di ọdẹ, gbogbo wọn náà gbébọn pàtó dání. Kò sí play torí wọ́n ń yìnbọn sókè, wọ́n ń yìnbọn rẹpẹtẹ. YouTube ò sì fẹ́ gbogbo eléyìí o. So fídíò àwọn bandits náà mo ní lọ́wọ́ yìí o táwọn eléyìí tó rẹpẹtẹ. Ọ̀gá wọn bá wọn sọ̀rọ̀ lọ́wọ́, kálukú wọn ló gbébọn ẹ̀ dání. Àwọn olórí burúkú kan sọ pé nílẹ̀ Yorùbá àwọn gbọ́dọ̀ gbébọn dání, a gbọ́dọ̀ defend ara wa. Wọ́n lọ́n fi ìyà jẹ o. Original. Ọmọ Fúlàní tán mú yìí ní ìsìn. Ọkàn wò bí innocent ni o. Ẹ ń gbọ́ wèrè kan tó ní kán mọ́ nà wọ́n o, ẹ mọ́ nà wọ́n o. Yorùbá ayé yín rè lóde. Bọ́ bá jọ́ ọmọ Yorùbá ẹgbẹ́ yín ni ẹ ti pé kí wọ́n lù pa, ẹ ti mọ béèrè táyà. Wọ́n tún fẹ́ nà wọ́n, wọ́n tún ní kán ẹ mọ́ nà wọ́n o, ẹ mọ́ nà wọ́n o. Bọ́ bá jọ́ ọmọ Yorùbá ló jí gàrí 50 naira ẹ ti fẹ́ lù pa síbẹ̀. Gàrí 50 naira ẹ mọ̀ pé bí ń pa ni o, ẹ ti fẹ́ lù pa bẹ̀. Ọmọ Fúlàní lélẹ̀ o, ẹ rí ọta àbọ̀n lọ́wọ́ wọn o, ẹ gba idà lọ́wọ́ wọn o. Kò sẹ́ni tí ó ní ọta àbọ̀n tí ò ní níbọn o. Ẹ béèrè ibi tán gbébọn sí o. Ẹ tún ní kán mọ́ nà wọ́n, wọ́n ti dán bíi mẹ́rin jókòó sílẹ̀. Wọ́n mú yẹn tó fi ṣe bẹ́ẹ̀ tí ọta àbọ̀n ni. Ẹ tún ní kán mọ́ nà wọ́n. Ọlọ́run ràn wá lọ́wọ́ o. Hey. Sábàdún náà ń dàlẹ́ àbọ̀ká bàbá. Ní ilé náà ti rí ọta àbá rẹpẹtẹ. Mo ti mọ̀ pé inú ò ti rí jàre, ẹ̀mọ́ wùlẹ̀ jẹun tó pìlẹ̀ ẹ̀. Ok, aṣòfin kan wá sọ̀rọ̀ láti ìpínlẹ̀ Ọ̀ṣun. My name is Bamidele Salam, elected by the people of Ede North, Ede South, Egbedore, Ejigbo Federal Constituency of Osun State. There is a saying among the Yoruba people that if a lion comes into a village and kills the children of the poor, there may be no noise, there may be no mourning. But the day the lion comes into the village and kills a child of the king, the whole city is turned into a graveyard. Mr. Speaker, for reasons we all know, most of the children of those of us who are in leadership position today please attend private schools. Some of them outside of the Federal Republic of Nigeria because reality. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń gbé ọmọ ẹ̀kúnnà ọmọ tálíkà ni wọ́n. Àwọn táwọn wà nílé ìgbìmọ̀ aṣojú ṣòfin kò sí ọmọ àwọn ní public school. A majority of them wọn ò tiẹ̀ sí Nàìjíríà rárá. Reality. Can afford it. The children of the poor, the children of the laborers, the children of the teachers, the children of the carriers of wood attend public schools. And we cannot afford to close our eyes to the realities of the dangers that their children and the teachers face today in Nigeria. And I want to suggest, Mr. Speaker, that part of the resolution of this motion should be the need for the federal government of Nigeria to create a special force, a special security
architecture specifically designed for the school system. Many countries of the world have faced similar problems, devised creative means of protecting their schools. There was a time, Mr. Speaker, that the Nigerian Civil Defense Organization had a school security system. And I'm saying it on good authority that that committee, that body that was set up by the civil sector, by the Nigerian Security and Civil Defense Corps, was never funded for the period of its existence. Of course, mo ti sọ sẹ́yìn wípé àwọn máa ń wọ̀ nígbà náà àwa náà máa ń sọ léèwé àwa àtàwọn civil defense voluntary organization wọ́n pè wá ńgbà náà paramilitary wọ́n pè wá ńgbà náà à ń ṣe sọ́jà à ń sọ ọlọ́pàá ṣùgbọ́n àwọn ọmọ iléèwé ń gbé léèwé dáadáa aburú kankan ò dẹ̀ ṣẹlẹ̀ sí wọn ọ̀sẹ̀ tí jí student gbé àgbowó lé lórí nígbà náà but à ń ṣe tayọ̀tayọ̀ nígbà náà tọ́ra wa bílí ìpáwà ti jáde secondary school báwọn ọmọ ẹ̀ ṣe ń roam káàkiri street nkankan àláìkẹ́ school dẹ̀ invite wa a dẹ̀ jẹ́ wọn a dẹ̀ bá wọn ṣe láàrin píríọ̀dù kan tó dẹ̀ sẹ́yìn pé ìbẹ̀rù yẹn ò jẹ́ kán lè jáde mọ́ gbà tá àti ẹ̀ ṣe mọ́ rárá ìyẹn túmọ̀ sí pé gbogbo àti civil defence náà federal government ò tí ì fọwọ́ sí wọn nígbà yẹn gbogbo á jẹ́ voluntary organization ntọ́ jẹ́ kí wọ́n welcome àwọn gbà yẹn tí wọ́n fi welcome àwa máa ń wọ̀ ní pé ọmọ kéékèèké pọ̀ láàrin tiwa kò sọ ọmọ kékeré láàrin àwọn civil defence kó tó di pọ́n jẹ́ kán máa gbébọn. I think it is high time that we looked at this problem in a very, very urgent manner and provide adequate security for all schools. I disagree with those who say that we cannot protect all schools. If we can protect the thousands of public office holders in Nigeria, we can protect the children of the poor who attend our public schools, protect the teachers. And on these incidents that happen in Oyo State, I say that the government needs to be more proactive, needs to be more reassuring in a manner that will not allow the problem to fester more than what, and provide comfort to the victims of this attack. I sympathize with the government and people of Oyo State. I sympathize with other children in that part of the country that are in captivity at the moment. And I pray that we will have the courage, the determination to do the right thing within the shortest possible time. Thank you so much, Mr. Speaker, for this opportunity. Okay, oh. Now, ngbà tí wọ́n mọ̀ yàn ọwọ́ camouflage sọ́jà sísàlẹ̀ ẹ̀wù tọ́wọ̀ sókè oríṣiríṣi ẹ̀wù ni kì í ṣe ẹ̀wù bíi mẹ́ta gan nínú àwọn ẹ̀wù yẹn aṣọ àmọ̀tẹ́kùn bẹ́ńbẹ́ ẹ̀dẹ̀mú àwọn ọlọ́pàá ń wọ̀ wọ́n fẹ́ gbé wọnú mọ́tò kọ̀gbà bí wọ́n ṣe ń kì í nu mọ́tò ní jọ́ dá jáde padà. wọ́n ní ọwọ́ nu mọ́tò fúnra ẹ̀ ló tún palẹ̀kùn mọ́tò dé gan. Well, àkàndọ̀rọ̀ Awikonko àìbóníṣùwà dédé egun gbogbo àwọn fídíò tó tẹ̀ wá lọ́wọ́ lónìí nù wọ́n tán mú nìbàdàn wọ́n tán mú lóṣogbo wọ́n tán mú ní Kwara wọ́n tán mú níbi àwọn tán mú bẹ̀yẹn oríṣiríṣi fídíò lónìí nìkan ibi tèmi ń lọ lélẹ̀ yìí ìgbésẹ̀ wo nìran káàrọ̀ òjìrí ó gbé ṣé bàbá fira wa sọdẹ tá à ń dọdẹ nù gbó káàkiri ṣé bá ṣe máa rìkọ́ọ̀dù fídíò náà ní tá a máa pariwo síta irú eléyìí ní ìsìn tẹ bá soríṣiríṣi lọ́rùn ẹ̀ ẹ bá camouflage ní díẹ̀ id card ẹ̀ dà kó mú jáde tó bá jẹ́ sọ́jà ni kò sẹ́ni tó máa jẹ́ sọ́jà tí ó tún jẹ́ àmọ̀tẹ́kùn at the same time you can never be a soldier and be an àmọ̀tẹ́kùn at the same time ewu tó nìkan wọ̀ tó bí mẹ́rin sí márùn máa ṣe ń bọ̀ kan ní nkù kan máa ṣe ń bọ̀ kan ní nkù kan máa ṣe ń bọ̀ kan ní nkù kan ariwo la máa pa fídíò la máa ṣe Ọlọ́run ràn wá lọ́wọ́ o
àwọn onísùnmọ̀mí ti wọlé o. Bó bá jẹ́ pé ń gbọ́ lókèrè tẹ́lẹ̀ ni mo láǹfààní àti sọ fún wípé a lè mọ iye ìlú tí wọ́n ti wọ̀ nílẹ̀ káàrọ̀ òjìrè lónìí. Kò sẹ́ni tó lè sọ specifically pé iye ìlú báyìí náà ti wọ̀. Ṣùgbọ́n mo láǹfààní àti sọ fún pé wọ́n ti dé sí wa lọ́rùn. We need to be proactive. That is number one. And secondly, we need to use our senses. Gbogbo àwọn ariwo yìí n fẹ́ pè wọ́n lórúkọ. N fẹ́ sọ pé literacy ní dà wọ́n láàmú. Gbogbo àwọn ariwo kò sẹ́ni tó wà sensitive rárá. Kò sẹ́ni tó wà rárá. Lẹ́tì ẹ̀dọ́gbọ̀n tán kó ń bẹ̀gbẹ̀ já lọ station. Ẹ ti rójú ìjà ńlá sa. Ayé débì kan òye èèyàn jàre Ọlọ́run ṣàánú yín jàre. Ẹwọ ẹjẹ́ máa lọ. Ẹbí ní sùwà dídì egun. Bá pariwo látò ní dọ̀la the same thing náà ni. Àwọn èèyàn treat ẹ̀ gẹ́gẹ́ bí ogun. Wọn ò tí mọ̀ pé ogun ló dé yìí. Kò tí ì yé wọn pé ogun ló ti wọ̀ lúwà ẹ̀. Ọlọ́run ṣàánú wa, Ọlọ́run ṣàánú yín. Ọlọ́run bá ran Yorùbá ṣe o. Ọlọ́run jí wa kúrò nínú oorun wa o. À ń sùn gan. So ìdílé àwọn tí wọ́n jí wọn gbé tí wọ́n gbèbèjì àwọn ọmọ ọlọ́mọ ló dùn ẹ̀mí ń bẹ o. Ọmọ ọlọ́mọ ọ̀bẹ nìkan kan ṣe o. So lágbára Ọlọ́run ṣe wọ́n ní rírí o. Ṣùgbọ́n àwọn tí ń bẹ nípò ìjọba, àwọn tí ń bẹ nílé ìjọba, káwọn náà fèsì kán tèsì kíní ọ̀hún bí ṣe rí. Akandọ̀rọ̀ Awikonko àjàwọ̀ àrà Awikonko aṣọ lójú ọlọ́rọ̀. Kò sí nǹkan tó wùyàn lórí nínú ìròyìn tí ń jáde. Kò sí nǹkan tó wùyàn lórí ń bẹ. Ọlọ́run ní fi gbogbo wálẹ̀ o. Ọlọ́run wà pẹ̀lú yín o. Ó dàárọ̀ mi ò ní interest láti gbà pé kankan lálẹ́ gan rárá. Òun ayọ̀ lásán àní tó jọ ń dojúkú. Ó dàárọ̀ o. God bless you.